Aláròyé máa wí o. Àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà pa ẹlẹ́wọ̀n méjì lọ́gbà ẹ̀wọ̀n Badagry. Méjì lára àwọn ẹlẹ́wọ̀n tí àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà ìyẹn àrùn onígbá méjì ń bájà nínú ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú Badagry nípínlẹ̀ Èkó ni wọ́n ti kú báyìí nígbà táwọn kan tí wọ́n tún lùgbàdì àrùn náà ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè ọ̀hún. Ní nǹkan bíi aago 2 àṣálẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù keje ọdún 2024 yìí làwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n náà sáré gbé àwọn ẹlẹ́wọ̀n 6 kan lọ sílé ìwòsàn ìjọba tó wà ní Badagry fún ìtọ́jú, ṣùgbọ́n lọ́jọ́ kejì tí wọ́n gbé wọn débẹ̀ ni 2 nínú wọn ti kú. Ọ̀gá àgbà ilé ìwòsàn ìjọba ọ̀hún dókítà Ọlátúndé Bákàrè tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù keje ọdún yìí sọ pé ní nǹkan bíi aago 2 àṣálẹ́ ọjọ́ ìṣẹ́gun ni àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n ọ̀hún sáré gbé àwọn 6 kan wá dìgbàdìgbà sílé ìwòsàn àwọn. Òkú ni wọ́n gbé ọ̀kan lára wọn wá nígbà tí ọ̀kan tún kú lọ́jọ́ kejì. Ó ní àwọn ṣètọ́jú àwọn tó kù lọ́wọ́lọ́wọ́ báyìí. Dókítà yìí ní èsì àyẹ̀wò táwọn ṣe fáwọn ẹlẹ́wọ̀n náà fi hàn pé àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà ló ṣekú pa wọ́n. Lórí àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà yìí àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó ti ń sapá wọn. Wọ́n ti kó àwọn òṣìṣẹ́ elétò ìlera lọ sílé ìwòsàn ìjọba tó wà ní Badagry níbi tí àwọn ẹlẹ́wọ̀n náà kú sí, tí wọ́n sì ti tún pèsè oríṣiríṣi oògùn tí wọ́n máa lò fún ìtọ́jú àwọn ẹlẹ́wọ̀n náà ní báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.